Ọlọ́run ló ń bínú sí Oriyomi Hamzat. Ṣé rí kíní kan wà nínú ọ̀rọ̀ Nàìjíríà? Nàìjíríà gangan. Wobi. Olúwa lòun ń bínú sí Oriyomi Hamzat. Ṣé rí gbogbo àwọn tẹ́ kàn rí? Tọ́kàn ń dìde ogun ti àgídìgbò yẹn. À ń lò wọ́n bí instrument ni. Oriyomi Hamzat fún ara ẹ̀ ló fi ọwọ́ fa ogun wọ inú àgídìgbò. Wọ́n dẹ̀ máa wú àgídìgbò yẹn. Mo ń bọ̀ sà, Woli máa ti jáde gbogbo ènìyàn. Ṣé mọ̀ wípé ohun tó ń ṣẹlẹ̀ nípa Oriyomi ṣé mọ̀ pé ó ní agbára, ó gbẹnu tán. Gbogbo wa la jọ mọ bó ṣe ń lọ ní orílẹ̀-èdè yìí nípa Oriyomi, àwọn ìdojúkọ àti àwọn ìpèníjà tó ní nínú ẹgbẹ́ accord tó wà bákan náà àti àwọn ìṣòro tó ń dojúkọ nípa àgídìgbò àti pé wọ́n máa wú àgídìgbò. Woli máa ti jáde o. Woli bàbá àṣírí ìràwọ̀ wọ́n ní pé wọ́n máa wú àgídìgbò pé Ọlọ́run ló ń bínú sí Oriyomi. Ṣé Ọlọ́run ló ń bínú sí Oriyomi lóòótọ́ nítorí kíni? Ọ̀dà ẹ jẹ́ ká dìjọ wo fídíò yẹn, bá mi share o, ẹ jẹ́ kó lọ viral gan. Nígbà tẹ́lẹ̀ náà bá gbọ́ fídíò yìí tán tó bá jẹ́ pé ohun tí bàbá yìí sọ tó bá gbé bẹ́ẹ̀ náà lórí, ẹ já pàdé ní comment section, yóò dára fún wa, àná Ọlọ́run ní fi wá sílẹ̀. Ó yá lókè lọ́hùn. Wọ́n mú àgídìgbò, wọ́n dẹ̀ máa wú àgídìgbò yẹn. Kí nìdí? Ẹ bá rántí láti bí ọdún kan àbí bọ́dún yóò wà pé ó ti fẹ́ pọ́ bọ́dún kan báyìí, ọdún kan bọ́dún méjì. Tí Oriyomi Hamzat tó gbé àpótí ẹ̀rí wọnú àgídìgbò tó dẹ̀ ń tú àpótí ẹ̀rí. Wọ́n jáde nígbà yẹn. Mo ní Oriyomi ohun tó ń ṣe yìí, ó fẹ́ tú àgídìgbò ni o. Adẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ńgbà tó tú àpótí ẹ̀rí náà kì í ṣe kó bá nǹkan kan bẹ̀. But àṣírí Olúwa ní àpótí ẹ̀rí tí ẹnikẹ́ni kì í tú. Oriyomi ò béèrè ayé lọ́wọ́ Wúsà fọwọ́ kọ àpótí ẹ̀rí ni adẹ̀pàgbọ́. The only solution for Oriyomi Hamzat, I'm telling you, ó jẹ́ lọ wá àwọn tó mọ̀ nípa ẹ̀rí kọ́ bẹ́ẹ̀ tú ẹ̀rí lójú. Wobi. Ẹ la ojú ká ẹgbẹ́ jẹ́ pé Nàìjíríà religion ti fọ́ yín lójú. Because you are a Muslim, you believe, you think that you can enter someone's belief and do rubbish. Mo ń jáde nígbà yẹn mo ń sọ̀rọ̀, ẹ̀yin ẹ jẹ́ ká rí lẹ̀ sọ̀rọ̀. Wàhálà ló dé bá Oriyomi báyìí. Gbogbo ẹ̀yin tẹ́ kó Oriyomi sínú wàhálà yẹn, ẹ̀yin dà báyìí. Mo ń ṣàlàyé fún yín. Mo ń sọ̀rọ̀ nígbà tó tún di January, Olúwa tún fún mi ní ìran pé Oriyomi wàhálà ń bọ̀ 2026. Ọ̀pọ̀lọpọ̀ yín náà yẹ̀yẹ́ lẹ́fara yín ṣe. Kò pẹ́ tí Oriyomi tó tú àpótí ẹ̀rí ní àgídìgbò ní wàhálà ohun àti Naomi, ohun tí Naomi wá ṣe, ohun tó dá ní Naomi wá ṣe, Oriyomi ló kó bá Naomi. Wọ́n àṣírí Olúwa ń bẹ pẹ̀lú àwọn tí ó bẹ̀rù rẹ̀, yóò sì fi wọ́n mọ májẹ̀mú rẹ̀ àti ìlànà rẹ̀. Àwọn tó bẹ̀rù rẹ̀, Oriyomi bẹ̀rù Ọlọ́run. Even if there is a cases like that, is it everything you expose on social media because you want to make money? Because you want to destroy some people belief. Ọmọ wípé ọlọ́kọ̀ síbi tí Ọlọ́run ọba ò sí. Olúwa ló fi ara rẹ̀ pamọ́ sínú àpótí ẹ̀rí. Wọ́n dẹ̀bẹ̀ lọ tú Olúwa wò. Ó ní mo fẹ́ wo ebó tí wọ́n tó wà mẹ́. Ebó tí wọ́n náà ti rí nǹkan tó fẹ́ rí. Gbogbo tẹ́ rí tí Ṣèyí Mákindé tó ń gbogbo. À ń lo Ṣèyí Mákindé ni. I'm telling you, wọ́n máa wú àgídìgbò yẹn. Ẹ máa rí. Oriyomi gan kò lè ṣe gọ́vnà, kò lè wọlé gọ́vnà. Wàhálà tó ń bọ̀ lẹ́yìn ẹ̀gọ́ fún gan. Kọ́lọ́ jẹ́ kó lè withstand yẹn. I still remember bá àṣírí ra wọ̀. Torí wọ́n. Wo bí irun àgbo ní kàkíwọ̀ ẹ̀yọ. Àìjá kò mẹ́. Olúwa ló fi rán mi. Ẹ share fídíò eléyìí. Ẹ jẹ́ kó kan Alhaji Oriyomi Hamzat. Ẹ jẹ́ kó kan lára. Ẹ share fídíò gbogbo ẹnikẹ́ni tó bá mọ̀ wípé òun fẹ́ràn Alhaji Oriyomi Hamzat. Ẹ share fídíò yìí, ẹ jẹ́ kó kan. Òní ló pé ọjọ́ keje tí mo ti fi ojú mi yìí, tí mo ti fi kan òun. Òní ló pé ọjọ́ méje tí mo ti fojú mi kan sánmọ̀. Òní ló pé ọjọ́ méje tí mo ti wà nínú yàrá májẹ̀mú. Pẹ̀lú àwẹ̀ àti àdúrà láì jẹ láì mu. Olúwa rán mi sí Oriyomi Hamzat o. Olúwa rán mi sí Oriyomi Hamzat. Olúwa sọ fún mi wípé lóòótọ́ ni àwọn ènìyàn fẹ́ràn rẹ̀, ṣùgbọ́n èpò mà ti dàpọ̀ pẹ̀lú àlìkámà báyìí nínú ọdún 2026. Olúwa ní ilé Oriyomi Hamzat kó lọ ṣọ́ra gan torí pé àkóbá lóríṣiríṣi ló fẹ́ dìde sí Oriyomi Hamzat yìí o. Àkóbá lóríṣiríṣi ló fẹ́ dìde o. Oriyomi Hamzat ní ọdún 2026. Olúwa sọ fún mi wípé lóòótọ́ ni ìfẹ́ àwọn ènìyàn wà lọ́kàn rẹ̀. Lóòótọ́ ni àwọn ènìyàn náà nífẹ̀ẹ́ rẹ̀, ṣùgbọ́n àwọn ọ̀tá wọ́n mà ti wọnú ẹ̀. Àwọn èpò mà ti dàpọ̀ pẹ̀lú àlìkámà nínú ọdún 2026. Olúwa wípé Oriyomi Hamzat kó ṣọ́ra. Bíbélì wípé bí ayé àti ọ̀run bá kọjá kékeré náà ọ̀rọ̀ mi kì yóò lọ láìṣẹ, ṣùgbọ́n mo sọ àsọtẹ́lẹ̀ sínú ayé ìwọ Oriyomi Hamzat wípé o ò ní rógun wàhálà àti ìdààmú ní ọdún 2026 tó wáyé. Mo sọ àsọtẹ́lẹ̀ lórúkọ Olúwa, gbogbo ìmọ̀ ibi tí wọ́n tún plan lọ́wọ́lọ́wọ́ báyìí lórúkọ Jésù kò ní ṣẹlẹ̀ ọ lórí o.
ẹ jọ̀ọ́ share fídíò yìí, ẹ jẹ́ kọ̀ọ̀kan lára lọ kún fún àdúrà lọ́pọ̀lọpọ̀, lọ kún fún àdúrà kó dẹ̀ gba ìkíyèsí ara tó pọ̀. Bẹ́ẹ̀ ni Olúwa àwọn ọmọ ogun. ẹ ṣeun gbogbo àtàdìjọ wo fídíò yìí. Bàbá àṣírí ìràwọ̀ ni o, wòlíì. Iṣẹ́ tí wọ́n jẹ́ nípa Oriyomi Hamzat, òun la gbọ́tọ̀ yẹn o. ẹ jọ̀ọ́ kílẹ̀ yìí náà rí sí fídíò tàdìjọ wò yìí, mẹ́sẹ̀gì yẹn kílẹ̀ rí sí, torí pé èmi ò lè sọ pé àwọn sọ òótọ́ ni tàbí òótọ́ kọ́. Ẹni tí èèyàn ló mọ̀ bóyá Ọlọ́run bóun sọ̀rọ̀ àbí Ọlọ́run bá òun sọ̀rọ̀. Ṣùgbọ́n ohun tí mo kàn fẹ́ fàyọ níbẹ̀ tí a lè mú gẹ́gẹ́ bí àkíyèsí fún Oriyomi Hamzat ni pé kí Oriyomi Hamzat kó kíyèsára, kó ṣọ́ra gẹ́gẹ́ bí fídíò, gẹ́gẹ́ bí ohun tí a gbọ́ pé kó ṣọ́ra tó bá dẹ̀ níbi tóun náà tó kù sí, pé ó yẹ kó ṣe àtúnṣe o. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn Oriyomi Hamzat, ẹ fàdúrà ràn lọ́wọ́ ní àkókò yìí o. Bẹ́ẹ̀ nítorí ìgbà ìpọ́njú ẹ̀yin là ń mọ̀ rẹ o. Ẹ̀yẹ ló ní kò ní bónílé jẹ, kò ní bónílé mu, kó wá dọjọ́ ikú kó sọ pé èmi ò mọ ẹrí mọ nílé, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ gbárùkù ti Oriyomi, kẹ́ fàdúrà ràn lọ́wọ́. A ò ní dààmú, àní rí wàhálà o. Ẹ ṣeun. Láìpẹ́ a tún padà wá ní àlàáfíà.